Yorùbá nílé lóko lẹ́yìn òbí ojú tẹ́ fi ń wò wò ní fọ́ etí tẹ́ fi máa ń gbọ́ culture by Ade and Ade ní gbogbo ìgbà kò ní di. Ó tí mo mú wá sí ojú ìwòran wa láàárọ̀ yìí òun náà ni àṣà ìsìnkú nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé àṣà ni mò ń kọ́ wa àṣà ilẹ̀ wa ò dẹ̀ ní parun agbára Elédùà. À ń pe àwọn ọmọ kan ní ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti bí àbíkú ọmọ tàbí eléré tàbí emèrè ọmọ. Àwọn ìyá àtijọ́ tí wọ́n bá ń bí ọmọ tó ń kú tó ń wá tó ń lọ tó ń wá tó ń lọ àwọn èyí fojú rẹ̀ wo emèrè tàbí àbíkú ọmọ tàbí eléré ọmọ wọn yìí fojú rẹ̀ wo irú ọmọ bẹ́ẹ̀ pé ọmọ ilé ìfẹ́ sàwọn dára kìí sàbí wọ́n á mú ọmọ yẹn wọ́n á nà á wọ́n á já sí òwò wọ́n á nà ó ti kú tán nígbà tó kú tán ni òkan tó lọ sí wọ́n á fojú ẹ̀rí àtàlátà wọ́n lè mú kán sún níná kán da epo sí i lára kán sá iná sí i kán sún níná kó jóná gúrúgúrú pé tó bá ń bọ̀ lọ́jọ́ míì kò ní í ya ọ̀dọ̀ àwọn. Wọ́n á sọ ọmọ yẹn báṣabàṣá ìmí lè mú àdá tàbí àké kó fi gé wẹ́lẹ́wẹ́lẹ́ kó mọ̀ bá yàdọ̀ wọn irọ́ ni o àwọn ọmọ eléré tún máa yàdọ̀ wọn o tí ara ọmọ tó ń sun níná tó jóná gúrúgúrú yẹn ó sì máa gbé ara pọ̀ dúdú ọwọ́ yẹn ó sì ń gbé bọ̀ padà ọmọ tí wọ́n bá gé ka ọwọ́ ẹ̀ ó sì ń gbé ìka ọwọ́ tí ò pé bọ̀ ṣé ìgbàgbọ́ tí wọ́n ní pé táwọn bá ṣe wọ́n báṣabàṣá wọn ní wá wọ́n máa padà wá àwọn àbíkú ọmọ yìí sì ń bọ̀ wá padà báwọn òbí wọn bọ́n bá ṣe wọ́n sí ń gbà yẹn bẹ́ẹ̀ náà ṣe máa gbára yẹn wá nítorí ìdí èyí àwọn àbíkú eléré tàbí emèrè ọmọ wọn dẹ̀ kì í sin wọ́n sí tòsí wọ́n á sin wọ́n sínú igbó ẹ jẹ́ mẹ́nu dúró ọ̀nà àkọ́kọ́ nìyẹn fún àṣà ìsìnkú gbogbo bí tẹ́ bá ti rí fídíò culture by Ade and Ade ẹ like mi ẹ comment ẹ share ẹ dẹ̀ máa follow mi bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yẹn á gòkè ó